doyin yẹn ẹṣin tó gbé wá tán fi gbé wá lẹ́nìí. èèyàn ó gba chẹ́ńjì díẹ̀ nínú 70 million naira ni bó ṣe rí mo sọ fún ẹ yẹn o lẹ́sìn tó gbé wá. nígbà tí wọ́n dé àtijẹ́ta náà ti gbé ń pè mí gbogbo èjì arábìnrin wọn ti wọ 60 years. téèyàn bá mú òkèlè dání yóò fún wọn nu ara arábìnrin yẹn ní. nígbà tán dé gbogbo Babátúndé ọmọ Balógun Prince ẹ̀yìn mo wá rí àti ìlú Èkó náà ti gbé wá nítorí Babátúndé ọmọ Balógun náà ni Ọlọ́run aṣẹ̀dá ìwọ ni o. wọ́n láwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kí n gbà wọ́n nímọ̀ràn pé ṣùgbọ́n fẹ́ wá sí Ìbàdàn ni mo láàárọ̀ Friday mo máa ń ráwọn èèyàn ẹ̀bẹ̀ yẹn pọ̀ wọ́n ní kí n jọ́ ọjọ́ Monday làwọn fẹ́ wá àwọn ọmọ tó lè ṣẹlẹ̀ kó tó dọjọ́ Friday mo ní ẹ máa bọ̀ nígbà tán dé mo jẹ́tù tán yányán ni pef tèmi gan lò sí bọ́dì èyí táwọn lò ó kọ́kọ́ gbé tèmi mìíràn ọlọ́parí nígbà tí wọ́n wọlé àwọn nìkan tá a jókòó sọ́fíìsì mi ọkọ ìyàwó ń bolo wà wá gbàgbé kalẹ̀ wọ́n ní mo ṣe ń wo àwọn yìí ọkọ àwọn ṣe ẹ̀kú òpẹ́ o pé ṣùgbọ́n tó láàmìlaka nílùú Èkó ni ọkọ àwọn ní iléeṣẹ́ ńlá tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ owó kì í ṣe ìṣòro àwọn bó ti wulẹ̀ kó mọ̀ kí ló ṣẹlẹ̀ mà fún mi ní instrumental yẹn doyin yẹn kí ni bá a flow dáadáa ni ó ṣe doyin yẹn ó ṣe fún mi ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọkọ tí àwọn fẹ́ ó jẹ́ wá kẹ́kọ̀ọ́ wọ́n ní arákùnrin yìí ọmọ àti ẹrọ̀fọ̀ dìde ní ṣùgbọ́n bàbá àtàwọn lówó ọmọ Èkó làwọn ń ṣe ṣùgbọ́n ọkọ àwọn ò kì í ṣọmọ Èkó. àwọn pàdé ọkọ àwọn gbà tán wà nílé ìwé àwọn ṣe ìgbéyàwó àwọn lọ sí rẹ́gísírì ibi tí wọ́n ń gbé nílùú Èkó téèyàn bá ra lẹ́ẹ̀bẹ̀ ẹ ṣàjà fìyẹn lẹ̀ kọ́ lọ́mú gbàgbé olúkúlùkù wa ọjọ́ wa kẹ́kọ̀ọ́ ẹ bá mi share program yìí o ẹ̀yin tẹ́ wà ń diaspora ẹ bá mi ẹ ṣe kinní yẹn fún mi o. wọ́n nígbà tó pàdé ńlẹ̀wé àwọn fẹ́ra wọn kò pẹ́ kò jìnnà àwọn ṣègbéyàwó tán bàbá àwọn kú ogún tán pín fún àwọn bàbá àwọn làmìlaka nílùú Èkó nǹkan ṣẹlẹ̀ nínú ayé o. wọ́n lógún tán pín fún àwọn ìkan lára iléeṣẹ́ bàbá àwọn náà ti gbé ń ṣiṣẹ́ láti bẹ̀ ọkọ àwọn náà ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ní bówó ìṣe dé nìyẹn o bí ọlá ṣe dé nìyẹn iléeṣẹ́ bàbá àwọn làwọn fi ṣe àtẹ̀gùn owó náà dé tó bẹ́ẹ̀ gẹ́
wọ́n náà bí ọmọ mẹ́ta, àkọ́bí wọn jọ́kùnrin. ọmọ ìlú òkè ni arákùnrin yìí ń tiẹ̀. wọ́n dárúkọ ìlú ẹ̀mí fẹ́ dárúkọ. mo dẹ̀ sọ fáwọn náà léni báyìí. mo ní màá sọ̀rọ̀ ẹ lórí program lálẹ́. wọ́n ní kí n sọ pé kí n mọ̀ dárúkọ rárá. mo tún mọ̀yàn léni o. ó mọ̀yàn. ṣé òun wá ẹ̀mí ni. wọ́n nígbà tí owó dé tọ́lá dé. àwọn wá jẹ́ nìkan nílùú Èkó. tí gbogbo àwọn èèyàn mọ̀ nípasẹ̀ bàbá àwọn nígbà yẹn. pàtàkì tó wá ṣègbéyàwó táwọn èèyàn tó wá mọ̀ àwọn dáadáa. pé àìmọye iléeṣẹ́ náà mọ̀ bá wọn ṣe ìpolówó. fún àpẹẹrẹ bóyá Doyin yẹn ń sìn ó ṣe ọṣẹ kan jáde ó wá pè ní Doyin yẹn ó wá fọ́tò ẹ̀ tí ó fi síbẹ̀ fọ́tò arábìnrin yẹn àìmọye products ló wà nílùú Èkó tó jẹ́ pé fọ́tò ẹ̀ ló wà lára ẹ̀. bí n ṣe gbé kalẹ̀ nu kó lè ba àyàn bàbá àti màmá tó ń gbọ́ mi nílé olórúkọ tó ń pè é. ó nígbà tó wó dé tọ́lá dé láti pàṣẹ tàwọn àwọn èèyàn mọ̀kọ àwọn náà. wọ́n ní kò tọ́jọ́ kò tóṣù. wọ́n lẹ́gbọ̀n ọkọ àwọn kan wà ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọkọ àwọn iléeṣẹ́ yẹn àwọn gò tiẹ̀ wá ráyè iléeṣẹ́ yẹn mọ́ àwọn náà ti bísí lọ́tún lọ́sì pẹ̀lú àwọn iṣẹ́ míì táwọn ń ṣe ọkọ àwọn nìkan ni ló jẹ́ chairman CEO ibẹ̀ yẹn ṣùgbọ́n tó jẹ́gbẹ́ náà ṣiṣẹ́ iléeṣẹ́ yẹn. ẹ tó wá jẹ̀gbọ́n ẹ̀gbọ́n arákùnrin òun náà jẹ́ èèyàn tó dáa ó wà lóyà sí àbúrò ẹ̀. arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká pè ní Kúnlé. ẹ jẹ́ á pè ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yẹn ẹ jẹ́ á pè yẹn ní Túnjí. Kúnlé ni ọkọ arábìnrin tó wá lẹ́ni ká fún bẹ́ẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ lẹ́ni. wọ́n nígbà tó wó dé wọ́n ní Kúnlé bá rí ọmọbìnrin kan ní ọ́fíìsì wọn arábìnrin náà ló sọ fún mi o ló bá rí Kúnlé bá rí ọmọbìnrin kan ní ọ́fíìsì wọn ara àwọn tó ṣe ẹ̀gbà tán ṣiṣẹ́ wọ́n lọ́mọ ẹ̀ rẹwà tó bẹ́ẹ̀ gẹ́ òun àti Kúnlé bá jọ ń wọlé wọn jọ ń jáde. àṣé ẹ̀gbọ́n Kúnlé tí ṣe Túnjí aṣọ tí ń déètì ọmọbìnrin tẹ́lẹ̀ kó tó di pé wáṣẹ́ wá sí ibẹ̀ yẹn. ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ jẹ́ ká pè ní Victoria náà dẹ̀ mọ̀ yìí pé Túnjí ẹ̀gbọ́n Kúnlé ní í ṣe ṣùgbọ́n mọ̀ pé Kúnlé lọ̀gá ó ní chairman CEO ó bá da Túnjí nù ó dẹ̀gbọ́n nù ó bá fèsì àbúrò láti bẹ̀ Túnjí mọ̀ Kúnlé náà dẹ̀ mọ̀ kó tó di pé Victoria gbà fún wípé ẹ̀gbọ́n òun Túnjí ń fi arábìnrin yìí pé kódà gan tú ẹ̀ gan ló ṣe wá sílé iṣẹ́ yẹn ó ṣàgbà ìyàwó yẹn mọ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ò fi ṣèbínú o girlfriend ẹ̀ yẹn ó gbà á bó tiẹ̀ fẹ́ bínú oúnjẹ ìtàn nìyẹn èèyàn ju ẹ lọ sọ pé díẹ̀ ni díẹ̀ yẹn yọkù ń bẹ. kábíyèsí ìṣẹ̀lẹ̀ àbàmì tí màá sọ lálẹ́ ẹ̀ṣẹ̀ ni yóò yọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ nínú ọ̀fìn tó lágbára. ní Kúnlé tó jẹ́ chairman CEO àti Victoria wọ́n jọ ń kọ́ ọmọ olùbọ́ ìfẹ́ yẹn le tó bẹ́ẹ̀ gẹ́ láti bẹ̀ arábìnrin tó wá lẹ́ni tí í ṣe ìyàwó Kúnlé bó ṣe mọ̀ nìyẹn pé ọkọ òun ti fẹ́ nìkan níbi iṣẹ́. arábìnrin ìgbógun tí ó wá síbi iṣẹ́ lọ́jọ́ kan ó wá bọ́kọ ẹ̀ wọ́n làwọn faraya fún ọkọ àwọn kí fọ́kọ wọ́n tún lọ bá ẹ̀ tó jẹ́ Victoria tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ló wá ṣe ni àbó wá lọ́kọ
wọ́n láwọn dalẹ̀ rú tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n ní kàn mọ́ tàn mí prince wọ́n ní gbẹ̀yìn ọkọ àwọn fún arábìnrin lóyún nígbà tí òbí mo bí bèjì. ó ní àìmọye ilé làwọn ní nílùú Èkó. ọ̀kan lára ilé yẹn bó ṣe fún arábìnrin yẹn nìyẹn àti bèjì ẹ̀ ní ìyá tó bí arábìnrin yìí tá à ń pè Victoria yìí ìyá ẹ̀ bá òun náà bá kó lọ nú ilé wọ́n lọ rí tọ́jú ìbejì. wọ́n làwọn tún gbéra àwọn ti gbọ́ pé ilé àwọn kan tó wà níbì kan ó ti fún arábìnrin Victoria tí ṣe ìyá ìbejì yìí àwọn tó lọ bá ó ti bímọ àbí sáfi ọkọ òun lọ́rùn sílẹ̀. ó ní ọjọ́ tó ń lọ síbẹ̀ ó ní Victoria wá gbéná wojú ẹkùn tó náà padà pé arábìnrin òun lọ fún Kúnlé ni o òun ò dẹ̀ sọ pé kẹ́ ẹ kú òun lé ó dẹ̀ ti bí ọmọ fún un kẹ́ ẹ dúró sáàyè yìí kó náà dúró sáàyè ń ó lóun padà sílé. nígbà tó máa délé lọ bọ́kọ ẹ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ bọ́kọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní bọ́kọ àwọn ṣe bí àwọn apá àwọn jábọ́ torí àwọn lọ́ọ̀ fọkọ àwọn gan. wọ́n ní torí àwọn lọ́ọ̀ fọkọ àwọn gan àwọn gba kámú ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú ilé wọn ti dàgbà. àwọn náà mọ̀ kí bàbá àwọn ti fẹ́ ìyàwó kejì tó bí twins. ẹ tí gbọ́ kankan lórí ètò. àṣé nígbà tán wà ní yunifásitì tí Kúnlé wà yunifásitì yẹn Kúnlé ò ní bàbá àti ìyá mọ́. àṣé arábìnrin kan wà ní abúlé nílùú òkè tí Kúnlé ń fẹ́. àṣé yẹn ló ń rán Kúnlé ní ilé ìwé kó tó di kó pàdé arábìnrin tó wá sọ́dọ̀ mi lénìí. tí wọ́n dẹ̀ jọ ṣe ìlérí pa máa jọ fẹ́ra wọn. nígbà tí Kúnlé parí ilé ìwé tó ń ṣiṣẹ́ ó ti fiṣẹ́ kan pa wọ́ọ̀dà kó tó di kó ṣègbéyàwó pẹ̀lú arábìnrin tó wá sọ́dọ̀ mi lénìí. tóun náà ti rí chẹ́ńjì díẹ̀díẹ̀ kò tí ì fi arábìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó wá sọ́dọ̀ mi lénìí gbà yẹn o. ṣé ẹ bìlí pé Kúnlé ti padà lọ sábúlé ó ti ṣe márèèjì pẹ̀lú arábìnrin yẹn lábúlé. kábíyèsí Elédùmarè ó ṣe márèèjì pẹ̀lú ẹ̀ kódà ìyẹn náà ti lóyún ìyẹn náà bí ọmọbìnrin. lóyún kábíyèsí Elédùmarè ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà yẹn tó wálé ní tiwọn yẹn gbogbo sórí yẹn wọn mọ̀ ètò kan mọ̀ ní wípé ọkọ àwọn fẹ́ nìkan lọ́fíìsì Obi twins yẹn náà fà lọ́wọ́. ṣé wá rí arábìnrin tó wà lábúlé yẹn Kúnlé ti mú wá sílùú Èkó. Kúnlé ti ra ilé kan fún nílùú Èkó òun àtọmọ ẹ̀ kan ṣoṣo tó bí. ó ti ra mọ́tò fún. Kúnlé ò dẹ̀ fi sílẹ̀ kódà arábìnrin tó wá sọ́dọ̀ mi lénìí wọ́n láwọn ọmọ arábìnrin yẹn àwọn dẹ̀ mọ ọmọ yẹn náà pé ṣùgbọ́n àwọn ọmọ ìpéyàwó Kúnlé ọkọ àwọn ni pé n táwọn rò ní pé n tí ọkọ àwọn Kúnlé sọ fáwọn ni wípé arábìnrin yẹn o àtọmọ ẹ̀ wípé ìyàwó Túnjí ẹ̀gbọ́n Kúnlé. ẹ̀gbọ́n Kúnlé yẹn náà wá ń ṣe tí jẹ́ Túnjí yẹn òun náà wá ń ṣèṣe ọkọ ìyàwó sí arábìnrin tán mú wá láti abúlé wá sílùú Èkó yẹn. gbogbo èèyàn pátá tí wọ́n rò ní pé Túnjí èlò ni arábìnrin tán mú wá láti abúlé yẹn àtọmọ yẹn náà
kó náà bí fún arábìnrin yẹn sọ pé òun mọ̀ pọkọ òun ni pé ìyàwó ọkọ òun ni àtọmọ tán bí